الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف المرسلين سيدنا ومولانا محمد وعلى آله وصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. السلام عليكم ورحمة الله وبركاته. Adá ọpẹ́ fún Ọlọ́run Ọba, atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Abẹ́ Ọlọ́run Ọba Allah kí Ọlọ́run Ọba kí ó dákun kí ó jọ kí ó ṣe àlékún gbogbo ohun tí ó ń jí oore, gbogbo oore táyé àti ti àkírọ̀. Ọlọ́run Ọba kí ó dákun kó ṣe fún wa. Ọlọ́run Ọba tí ó ti ní ká máa rìn lórí súnà Ànábì sallallahu alayhi wa sallam. Ọlọ́run Ọba kí ó má jẹ́ kí ẹsẹ̀ wa kó yẹ̀ kúrò ńbẹ̀ láíláí, àtàwọn àrọ́mọdọ́mọ tí wọ́n ń bọ̀ lẹ́yìn wa. Ọlọ́run Ọba, ìmọ́lẹ̀ ìwọ Ọlọ́run Ọba tí ó ti tàn fún wa tá a fi dá súnà Ànábì sallallahu alayhi wa sallam mọ́. Ọlọ́run má jẹ́ kó kú mọ́ wa lójú láíláí. Gbogbo àwọn àrọ́mọdọ́mọ tí wọ́n ń bọ̀ lẹ́yìn wa náà, Ọlọ́run má jẹ́ kó kú mọ́ wọn lójú. Àbára wa dúpẹ́ fún Ọlọ́run Ọba tí ó tún ní kí a tún pàdé lọ́sẹ̀yìn lórí ètò Bayanul Haqqi, eléyìí tá a fi ń ṣàlàyé òdodo ẹ̀sìn, òdodo ọ̀rọ̀ Ọlọ́run Ọba, òdodo ọ̀rọ̀ Òjíṣẹ́ sallallahu alaihi wasallam fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn. Kí Ọlọ́run Ọba kó dákun kó jọ kí ó jẹ́ kí ẹ̀mí wa kó gùn lórí ilẹ̀. Kọ́lọ́run Ọba kí ó jẹ́ ká sọ ọ̀rọ̀ Ọlọ́run Ọba pẹ́. Kọ́lọ́run Ọba kó jẹ́ káwa tí à ń gbọ́ náà ká gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run Ọba pẹ́. Kọ́lọ́run Ọba kó wá jẹ́ ká rí lò. Kó má ṣe wá lẹ́ni tí ó máa sọ lásán, kó má ṣe wá lẹ́ni tí ó máa gbọ́ lásán, kó ṣe wá lẹ́ni tí ó máa lò. Torí pé ẹni tí ó gbọ́ tó ń lò, ẹni tó ń sọ tó ń lò, àwọn eléyìí ni wọ́n jèrè tó bá di ọjọ́ ìgbéǹde àkíyámà. Kọ́lọ́run Ọba kó ṣe wá nínú àwọn tí yóò jèrè. Kọ́lọ́run Ọba kí ó ṣe àánú rẹ̀ lórí wa. Ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn, ọ̀rọ̀ nípa Ànábì wa Ìsá alayhi salatu wassalam eléyìí tí mò ń bá bọ̀, òun náà ni mo fẹ́ fi ẹnu rẹ̀ tì lénìí pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run Ọba Allah. Kí ẹ máa bá mi ká lọ. Gẹ́gẹ́ bí ẹ ti ṣe mọ̀ yìí pé ibi tí a parí sí ní apá kìíní ọ̀rọ̀ yìí, òun náà ni gbígbé lọ sókè Ànábì wa Ìsá alayhi salatu wassalam. Tá a sọ pé Ọlọ́run Ọba gbé lọ sókè tààrà tẹ̀mí ni. A sì ti jẹ́ kó yé wa pẹ̀lú àwọn ẹ̀rí láti inú Al-Qur'an al-Karim àti àwọn hadithu Nabi sallallahu alayhi wa sallam wípé Ọlọ́run Ọba ò tí ì pa Ànábì wa Ìsá tí í ṣe Jésù alayhi salatu wassalam. Ọlọ́run Ọba ò tí ì pa, ó sì wà ní sánmà tó ń sẹ̀mí lọ́wọ́, tó wà ní pẹ̀lú ẹ̀mí àtara, tó ṣe pé ó wà láàyè. Tí Ọlọ́run Ọba wá tó ń padà sọ fún wa pé ó ń padà bọ̀ sórí ilẹ̀ yìí láti wá lo ìgbà rẹ̀ tán. So eléyìí a wà ní gbára wa lásìkò rárá. Ká ní ìmánì sọ́lọ́run, ká gba Ọlọ́run Ọba gbọ́. Kò ní ìdí pé ńgbà tá bá ṣẹ̀ṣẹ̀ ka odidi Al-Qur'ani, àgbà tá bá ṣẹ̀ṣẹ̀ ka gbogbo àdísì Ànábì sallallahu alaihi wasallam rárá. So àyà ẹyọ kan péré, so tá a bá sọ ńbẹ̀ bẹ́ẹ̀ bá ti nígbàgbọ́ òdodo pé Al-Qur'ani ló sọ báyìí, àdísì ẹyọ kan péré tá a bá sọ wá ti nígbàgbọ́ òdodo sójú sí Ọlọ́run pé Ànábì ló sọ báyìí. So èèyàn gbọ́dọ̀ ní mọ̀ sí tó bó ṣe jẹ́ pé téèyàn bá ti ṣe kèfèrí sí àyà ẹyọ kan péré nínú Al-Qur'an, ẹni yẹn di kèfèrí nìyẹn. Kó máa kírun, kó máa gbà, kó máa lọ ṣe hájì, kó máa lọ sí umrah, kó máa ṣe gbogbo ẹ̀, kó sọ pé òun sì ń tẹ̀lé tọ́lọ́run, òun sì ń kírun, rárá. Ìsìláàmù ẹ̀ ti bàjẹ́ torí pé ó kọ àyà ẹyọ kan péré. Kódà kó jẹ́ kẹ́límà ẹyọ kan péré lèèyàn bá dínà, kódà kó jẹ́ àràfi ẹyọ kan péré lèèyàn bá dínà ipò kó rí bẹ́ẹ̀ nínú Al-Qur'an al-Karim. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ló ṣe jẹ́ nínú àdísì Ànábì sallallahu alaihi wasallam. Tánàbí bá sọ̀rọ̀ tẹ́yìn wá sọ pé rárá o, òun ò gbélé yìí o, ọ̀rọ̀ Ànábì sí ni, tó sì mọ̀ pọ́rọ̀ Ànábì ni, pódodo ọ̀rọ̀ ni, tẹ́ni tó bá dánrú ẹ̀wò irú ẹni bẹ́ẹ̀ di kèfèrí. Torí ẹ̀ so àṣẹ̀ṣẹ̀ nídìí ká lára wa lóògùn rẹpẹtẹ nípa rẹ̀. Ibi tẹ́ bá mi lọ nínú Al-Qur'an tọ́lọ́run Ọba ti là mọ́lẹ̀ pánàbí Ìsá ń padà bọ̀, òun náà ni inú suratu Zukhruf. Ẹ bá mi lọ sínú suratu Zukhruf. So ẹ wá bá mi gbé láti àyà 57 títí dé 61. Ọlọ́run Ọba Allah ń sọ ń bẹ̀, ba'da a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Walamma duriba ibnu Maryama mathalan. Nígbàtí wọ́n bá fi àpẹẹrẹ lélẹ̀, àpẹẹrẹ wo ni wọ́n fi lélẹ̀? Nígbàtí wọ́n bá fi àpẹẹrẹ Ànábì Ìsá ọmọ Maryama, nígbàtí wọ́n bá fi lélẹ̀, tí wọ́n bá sọ̀rọ̀ nípa ẹ̀,
idha qawmuka minhu yasiddun, nígbà yẹn ni àwọn ìjọ rẹ̀, Ọlọ́run bá Nábì sallallahu alaihi wasallam lọ́lọ́run bá wí níbi báyìí ń pé walamma duriba ibnu Maryam, nígbà tí wọ́n bá fi ọ̀rọ̀ tí wọ́n bá fi àpẹẹrẹ lélẹ̀ nípa ànábì wa Isa alayhi salatu wasalam, nípa ànábì Isa alayhi salatu wasalam, idha qawmuka minhu yasiddun, nígbà yẹn ni àwọn ìjọ rẹ̀ wọ́n ṣẹ́rí kúrò ńbẹ̀, wọ́n máa ṣe yẹ̀yẹ́, wọ́n máa rẹ́rìn nígbà tí wọ́n bá ń sọ̀rọ̀ ànábì wa Isa alayhi salatu wasalam. wa qalu alihatuna khayrun am hu, so wọ́n wá mọ́ sọ pé alihatuna khayrun am huwa, ṣé àwọn ọlọ́run tiwa táwa ń sìn, àwọn òòṣà tá à ń sìn, sáwọn ni wọ́n dáa ni àbí ànábì Isa táwọn ẹlòmíì ń sìn, ṣé òun ló wá dáa? àwa tá à ń sìn òòṣà tó pọ̀, àwọn èèyàn tí wọ́n ń sìn ànábì Isa nìkan táwọn ń sìn, so torí pé wọ́n gbà pé àwọn tí wọ́n sọ pé àwọn ń sìn Jésù, so àwọn ń fi ṣe yànnà láàrin tí wọ́n nìyẹn wípé àwọn táwọn ń sìn àwọn òòṣà àwọn dáa ju àwọn tí wọ́n ń sìn ànábì Isa lọ. So tó yìí jẹ́ pé gbogbo ẹ̀ náà ní èèwọ̀, ẹnìkan gbọ́dọ̀ sìn òòṣà, Ọlọ́run bá nìkan la gbọ́dọ̀ sìn, ẹnìkan gbọ́dọ̀ sìn ànábì Isa, Ọlọ́run bá nìkan la gbọ́dọ̀ sìn. àmọ́ gbogbo àwọn tí wọ́n bá sìn òrìṣà àtòòṣà tí wọ́n ń sìn, gbogbo wọn ni wọ́n ó jọ wọná. ìyẹn l'Ànábì sallallahu alaihi wasallam ń sọ pé gbogbo àwọn tí wọ́n bá ń sìn nǹkan lẹ́yìn Ọlọ́run ọba, gbogbo àtàwọn àti tí wọ́n ń sìn hasabu jahannama, epo náà jahannama ni wọ́n jẹ, gbogbo wọn l'Ọlọ́run ó fi sínú náà. so làwọn wá fi wá ń ṣe yẹ pé ṣé Ọlọ́run táwọn ń sìn, àwọn Ọlọ́run táwọn ń sìn yẹ, ṣé àwọn ló wá lóore jù ni àbí èyí tí Ànábì Ìsá táwọn èèyàn ń sìn? so pé Ànábì Ìsá sì lélẹ̀ kò ní wọná, nítorí pé Ànábì Ìsá ò sọ pé kí wọ́n sìn òun, ṣùgbọ́n gbogbo ẹni tí wọ́n bá ń sìn lẹ́yìn Ọlọ́run tínú ẹ̀ bá ń dùn sí bí wọ́n ṣe ń sìn, ìyẹn ni pé gbogbo àwọn èèyàn míì náà tí wọ́n mọ àwọn tó yẹ kán fọ́lọ́run, àwọn ẹlòmíì wọ́n mọ rábàbà níwájú wọn, àwọn èèyàn mọ kúnlẹ̀ fún wọn, àwọn èèyàn mọ forí kanlẹ̀ fún wọn. so irú gbogbo àwọn yẹ àbáwọn ìtẹ́lẹ̀ táwọn èèyàn ti ẹ̀ ń sìn lẹ́yìn Ọlọ́run tínú tiwọn náà ń dùn, táwọn náà gbà pé àwa náà ni, so irú gbogbo wọn ó jọ wọ náà ni. so àtàwọn òrìṣà tí wọ́n ń sìn lẹ́yìn Ọlọ́run, so kèfèrí ni wọ́n, àtàwọn tí wọ́n ń sìn gbogbo wọn jọ wọ náà ni. ṣùgbọ́n Ànábì Ìsá alayhi salatu wassalam òun ò ṣe kèfèrí, kò sọ pé káwọn èèyàn sìn òun, ṣùgbọ́n lẹ́yìn ìgbà tó lọ tán làwọn èèyàn kan bẹ̀rẹ̀ sí ní sìn tí wọ́n gbàgbé Ọlọ́run. so irú àwọn tí wọ́n ń sìn yẹ àti gbogbo àwọn tí wọ́n ń sìn òrìṣà àtàwọn tí wọ́n ń sìn Jésù, gbogbo wọn ni wọ́n jọ wọná. àwọn òrìṣà tí wọ́n ń sìn náà wọ́n wọná pẹ̀lú ẹ̀, ṣùgbọ́n Ànábì Ìsá alayhi salatu wassalam torí pé òun ti clear pé Ọlọ́run ọba nìkan ni kí wọ́n sìn. gẹ́gẹ́ bó ti jẹ́ pé nígbà tí wọ́n náà bá ti jíṣẹ́ tó ti sọ fún gbogbo àwọn èèyàn pé báyìí báyìí ni ò, táwọn èèyàn wá ń ṣe nǹkan míì lẹ́yìn ẹ̀ tí wọ́n ò mọ̀, tí wọ́n ò sì yọnu sí, àwọn ni wọ́n forí kó ìyà yẹ, wọ́n lọ́wọ́ ní fìyà jẹ ìwọ ń tiẹ̀. torí ẹ̀ la gbọ́dọ̀ kọ ìbàjẹ́, la gbọ́dọ̀ sọ gbogbo tí ò bá dá, so káwa náà ká má bàa sí inú ẹni tí ó jìyà. so nígbà táwọn Ànábì sallallahu alaihi wasallam wá ń sọ fún wọn bẹ́ẹ̀, wọ́n wà ń ṣe yẹ̀yẹ́ pé ṣé àwọn òrìṣà àwọn táwọn ń sìn ṣe ń lólóore ni àbí Ìsá tí wọ́n ń sìn? Ọlọ́run ni má dọ̀rọ̀ búhù láka illa jadala, wọ́n fi nǹkan kan lélẹ̀ fún wa Ànábì sallallahu alaihi wasallam lápẹẹrẹ illa jadala, àyàfi kí wọ́n lè bá jiyàn lásán, ìjiyàn lásán ni. bal hum qawmun qasimun, àtakò ìjọ alátakò ni wọ́n, àwọn ìgbọ́rọ̀ wọn ìrònú sọ̀rọ̀ Ọlọ́run àfi kí wọ́n takò, ìjọ alátakò ni wọ́n. in huwa illa abudun an'amna alayhi, Ọlọ́run ni Ànábì Ìsá alayhi salatu wassalam kò jẹ́ nǹkan kan. in huwa aya 59 ni mò ń kà lọ yẹ. Ọlọ́run ni Ànábì Ìsá kìí ṣe nǹkan kan, kìí sóòṣà, kò sọ pé kí wọ́n sìn illa abudun, ẹrú Ọlọ́run ọba ló jẹ́, an'amna alayhi, táwọn Ọlọ́run ọba tá a sì dẹ̀ra wa lé lórí. waja'alnahu mathalan li bani Isra'ila, àwọn Ọlọ́run ọba sì ṣe ní àwòkọ́ṣe, a ṣe ní àpẹẹrẹ fáwọn ọmọ Bani Isra'il, fáwọn ọmọ aláwọ̀ funfun, àwọn ọmọ Ísírẹ́lì la ṣe Ìsá ní àwòkọ́ṣe fún, a sì ṣe ní àpẹẹrẹ rí fún wọn. so òjíṣẹ́ Ọlọ́run ọba la sì rán sí wọn, so àwọn èèyàn ni wọ́n ń sìn. so ìkẹ́ làwọn Ọlọ́run ọba fi ṣe fún wọn, ìdẹ̀ra làwọn Ọlọ́run ọba fi ṣe. so Ànábì Ìsá ò jẹ́ nǹkan kan ju ìdẹ̀ra Ọlọ́run ọba lọ, táwọn Ọlọ́run ọba tá a ṣe fún, àwọn Ọlọ́run ọba la ṣe ìdẹ̀ra fún Ànábì Ìsá. so àṣẹ lánàbí Ọlọ́run, so lára ìdẹ̀ra Ọlọ́run tó lọ́n ṣe fún ni, àṣẹ lẹ́rú wa lára ìdẹ̀ra Ọlọ́run ọba tó lọ́run ọba ṣe fún nìyẹn. so
Ọlọ́run ni àwa ṣe lápẹẹrẹ, a ṣe ní àwòkọ́ṣe táwọn ọmọ Ísírẹ́lì tí wọ́n mọ tẹ̀lé tí wọ́n fi máa ṣe tọ́lọ́run, ṣùgbọ́n lẹ́yìn ìgbà tó lọ tán wọ́n bẹ̀rẹ̀ sí ní sin nǹkan míì lẹ́yìn Ọlọ́run. Ọlọ́run wá ní walau nasha'u, tó bá jẹ́ pàwọ́ Ọlọ́run ọba bá fẹ́ ni, laja'alna minkum malaikatan fil ardi yakhlufun. Àbá ṣe, tó bá jẹ́ pàwọ́ Ọlọ́run ọba bá fẹ́ ni, àbá ṣe àwọn màláíkà sínú yín lórí ilẹ̀ ń bì yakhlufun, tí wọ́n mọ rọ́pò yín, tí wọ́n mọ rọ́pò, àbá jẹ́ káwọn màláíkà ò wà kí wọ́n wá mọ rọ́pò yín, àbá jẹ́ kẹ́ máa rí wọn, àbá jẹ́ kí gbogbo ẹ̀ so, àbí àbá jẹ́ lẹ́yìn yín kó jẹ́ páwọn náà wọ́n mọ rọ́pò lẹ́yìn yín, tó bá jẹ́ pàwọ́ Ọlọ́run ọba bá fẹ́ ni. Laja'alna minkum malaikatan fil ardi yakhlufun, àbá jẹ́ káwọn màláíkà rọ́pò yín tó bá jẹ́ pàwọ́ Ọlọ́run ọba fẹ́ ni. ń túmọ̀ sí pé àákàn pẹ́yìn kúrò lórí rẹ̀ á tún kó àwọn màláíkà síbẹ̀, ṣùgbọ́n Ọlọ́run ọba ò fẹ́, Ọlọ́run ọba ò ṣe bẹ́ẹ̀. Ọlọ́run tó ń bá fẹ́ ni òun ó pẹ́yìn kú ń bẹ̀. Laja'alna minkum malaikatan fil ardi yakhlufun, á jẹ́ káwọn màláíkà kí wọ́n jẹ́ tí ó rọ́pò yín lórí ilẹ̀. Ọlọ́run ní ṣùgbọ́n wa innahu la'ilmun lis-sa'a, wa innahu dájúdájú, innahu ànábì Ìsá, so hu yẹ ó lọ bá ànábì Ìsá ni o. La'ilmun lis-sa'ati, òun ni yóò jẹ́ mímọ̀ fún àkókò náà, òun ni yóò sún wa mọ́ àkókò náà tá a fi mọ̀ pé àkókò náà ti súnmọ́. Ìyẹn ni pé ọjọ́ wo làkókò náà? Òun ni ọjọ́ gbèǹde alkiyama. As-sa'atu tó wà ń bẹ̀yẹ ọjọ́ gbèǹde alkiyama ni, so òun ló fi wá ní márífà bẹ́ẹ̀. So wọ́n lo sa'atu, wọ́n lò fún aago, wọ́n lo sa'a, wọ́n lò fún àsìkò, ṣùgbọ́n níbi báyìí wọ́n ní as-sa'a lọ́lọ́run ọba lò. So wa innahu la'ilmun lis-sa'ati, so òun ni yóò jẹ́ mímọ̀ fún àkókò náà tí í ṣe ọjọ́ gbèǹde alkiyama. Òun ni yóò jẹ́ àmì fún, òun ni yóò jẹ́ ni ó fi mọ̀ wá wípé ọjọ́ gbèǹde alkiyama ó ti kí ni ó ti súnmọ́. Fala tamtarunna biha, ẹ má dáùtù nípa rẹ̀ o, ẹ má dáùtù nípa pé ànábì Ìsá ni yóò fi mọ̀ wá, dídé rẹ̀ ni yóò jẹ́ ká mọ̀ pé ọjọ́ gbèǹde alkiyama ti súnmọ́. Ẹ má sì dáùtù nípa ọjọ́ gbèǹde alkiyama pé kò ní dé o. Hada siratun mustaqim wattabi'uni, ànábì sásán wá ní ẹ tẹ̀lé mi o. Ìyẹn ni pé ohun tí mò ń sọ fún yín ní ká ẹ gbọ́ o. Wattabi'uni, èmi ànábì ẹ tẹ̀lé mi o. Gbogbo tí mo sọ fún yín gbogbo ẹ̀ ní ká ẹ múlò, gbogbo tí mo pa yín láṣẹ ní ká ẹ ṣe, tí mo lé yín jìnnà sí ẹ jìnnà sí o. Hada siratun mustaqim, ojú ọ̀nà yìí ni èyí ni ọ̀nà tó tọ́ o, ọ̀nà tó straight ni o. Bẹ́ẹ̀ nìkan bá ní ẹlòmíì tó ń tẹ̀lé yàtọ̀ sí Ànábì sallallahu alaihi wasallam, inú àánú ló ń tọ̀ o, inú ìgbẹ́ ló ń tọ̀. Ọ̀nà Ànábì sallallahu alaihi wasallam nìkan lọ̀nà tó straight tààtọ̀ wọ àlìjánná. A rí pé siyaqul kalam, context tó wà tá à ń bá bọ̀ yìí, ọ̀rọ̀ tó ń bọ̀ nìyẹn. Nígbà tí wọ́n ti dárúkọ búnù Maryam, walamma duriba búnù Maryam mathalan idha qawmuka minhu yasidun. Nígbà tí wọ́n bá fàpẹẹrẹ ọmọ Musa ọmọ Maryam, Isa ọmọ Maryam, tí wọ́n bá fi lélẹ̀, ìgbà yẹn làwọn èèyàn mọ̀ sí èyẹ tí wọ́n mọ̀ gún rí kú ń bẹ̀, tí wọ́n sọ pé alihatuna khairun am huwa, sáwọn òrìṣà wa ló dáa ní àbóhùn. Ìyẹn ni pé huwa yẹ am Isa ma darabuhu laka ila jadala, ma darabuhu hu yahudu ila Isa, ní pé ma darabuhu, Ọlọ́run ní wọn ò fàpẹẹrẹ yẹ lélẹ̀, àpẹẹrẹ yẹ wọn ò fi lélẹ̀ lásán o, ju pé wọ́n fẹ́ jiyàn ni o, wọ́n fẹ́ jiyàn, òun ni àwọn kèfèrí fẹ́ jiyàn. So Ọlọ́run ọba ó wá ń sọ fún wa pé bali hum qawmun qasimun, alátakò ni wọ́n. In huwa tó wà bẹ́ẹ̀ kí ló lọ bá? Huwa yẹn lọ bá ànábì Ìsá náà ni o. In huwa, ìyẹn ni pé ma huwa, ànábì Ìsá ò jẹ́ nǹkan kan o, illa abudun, kìí sọ Ọlọ́run o, táwọn èèyàn ń sìn, kìí sọ Ọlọ́run, kìí ṣe nǹkan kan lẹ́yìn Ọlọ́run, kìí ṣe màláíkà, kìí sọ Ọlọ́run. Illa abudun, ẹrú kan ni ànábì Ìsá jẹ́ nínú àwọn ẹrú àwa Ọlọ́run, ẹrú kan ló jẹ́. In huwa ma huwa, kò jẹ́ nǹkan kan, yẹn ni pé Ìsá ò jẹ́ nǹkan kan o.
ilá abudun àyàfi ẹrú kan ló jẹ́ inú àwọn ẹrú àwọ ọlọ́run ọba àní amúná àlẹ́ yìí táwọ ọlọ́run ọba tá a sì dẹ̀ra lé lórí ìdẹ̀ra wa la ṣe lé lórí tá a ní kí wọ́n ó bí kó má ní bàbá ìdẹ̀ra wa la ṣe lé lórí tá a ní kó má sọ pé kó kù ó dìde kó sì dìde kó ní ká fọ́jú ó lajú pẹ̀lú àṣẹ ọlọ́run kó kù ó dìde pẹ̀lú àṣẹ ọlọ́run kó sì máa dìde àánú àwọ ọlọ́run ọba ìdẹ̀ra àwọ ọlọ́run ọba la ṣe lé lórí débẹ̀ so ẹrú àwọ ọlọ́run ọba ni so wájà alínáwù mọ́tàlá lè bá ní Ísírẹ́lì a sì jẹ́ àbí wúyẹ náà nǹkan ta ló lọ bá wájà alínáwù wúyẹ náà ta ló lọ bá ó lọ bá ànábì Ìsá wájà alínáwù wájà alíná Ìsá a sì ṣe ànábì Ìsá mọ́tàlá lè bá ní Ísírẹ́lì láwòkọ́ṣe fáwọn ọmọ Ísírẹ́lì wàláwò náà ṣáàhù tó bá jẹ́ pàwọ̀ ọlọ́run ọba bá fẹ́ ni làjàálínà minkum màláíkàtàn fil ardi yakhlufun àbáṣe àwọn màláíkà láwọn tí wọ́n rọ́pò yín àbájẹ́ káwọn màláíkà rọ́pò yín tó bá jẹ́ pàwọ̀ ọlọ́run ọba bá fẹ́ ni ọlọ́run wá ní ṣùgbọ́n o wà innahu la'ilmun lis-sa'a dájúdájú hu yẹn náà ó tún padà lọ bá ta ni ó lọ bá ànábì Ìsá hu tá à ń sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tá là ń sọ̀bọ̀ ọ̀rọ̀ Ìsá dọ̀míìrù ń lọ báyìí tá à ń sọ̀rọ̀ ẹ̀bọ̀ ni wà innahu dájúdájú òun o ànábì Ìsá la'ilmun lis-sa'a òun ni ìmọ̀ tí ó fi àkókò náà mọ̀ wá pé dídé àsìkò àlùkìyámà ti dé o dídé rẹ̀ ti súnmọ́ o nígbà tí ó bá sọ̀kalẹ̀ fala tamtarunna biha ànábì ni ẹ má dá òtù sí o sí àsìkò yẹ o àti fífi hàn wá dídé ànábì Ìsá tí ó wà fi hàn wá pé àsìkò náà ti súnmọ́ ẹ má dá òtù sí o wà tẹ̀bí òun ni ẹ tẹ̀lé mi ànábì gbogbo tẹ́ bá gbọ́ lẹ́nu mi ẹ mú lò ẹ tẹ̀lé mi ẹ gbà mí gbọ́ hādhā ṣirāṭun mustaqīm ojú ọ̀nà tí mo wà yìí lọ́nà tó tọ́ o so a nídìí nǹkan kan mọ́ kí ló tó kù ta tó ń wá mo bá àfáà kan ṣe debate mo bá ṣe dialogue nípa mo wá mú ayé àyígbà tó ní ibo ni ó wà ní Al-Qur'ani kò sí ní Al-Qur'ani pa Ànábì Ìsá ń bọ̀ mo wá ka ayé àyè fún bí mo ṣe kà yìí gbogbo yín ṣe gbọ́ yìí ó wá ní ó lè jẹ́ pé wú tó dọ̀míìrù tó wà ń bẹ́yẹ pronoun yẹ wàyí náà wú yẹ ó ló lè jẹ́ pé àwọn màláìkà ló lọ bá mo ní àwọn màláìkà bò wọ́n ní mo rò pé ẹ̀ ṣe náhù máa sọ́rí fù kọ́ lúgọ̀ tẹ́ bá kọ́ lúgọ̀ gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ àjẹ́ pé kọ́ lúgọ̀ nìyẹn o so tẹ́ bá kọ́ lúgọ̀ báwo lẹ́sìn máa sọ pé wú lọ bá àwọn màláìkà tí dọ̀míìrù yẹ dọ̀míìrù kíni dọ̀míìrù ìgọ́ ìbù ni hu dọ̀míìrù yẹ dẹ̀lélẹ̀ ó ń lọ tọ́ka sí dọ̀míìrù múfúrọ̀dù ni ẹnìkan péré ní ló ń bá wí lèlùgọ́ ibẹ̀ tá à ń sọ̀rọ̀ nípa ìlú sì ń lọ bá so màláìkà jámù ni màláìkà mọ́lákù lè múfúrọ̀dù ẹ̀ so tó bá yẹ pé mọ́lákù lọ́lọ́run bá gbé wá ń bẹ̀ yẹ ni pé wà ìláwó náà ṣáà laja'alna minkum malakan wà láwó náà ṣáà laja'alna minkum malakan tó bá pẹ́ bẹ́ẹ̀ lọ́lọ́run sí gbé wá ní wàláhì kò sí dáùtù ìtẹ́ẹ̀sọ ló wọlé ṣùgbọ́n malaikatan ló wà ń bì so tí dọ̀míìrù bá máa lọ bá dọ̀míìrù jámù ni ó lọ bá kìí ṣe dọ̀míìrù mú fúrọ́dì eléyìí so á jẹ́ pé wà inna humu ló gbọ́dọ̀ wà ń bẹ̀ ọlọ́run bá ń sọ̀rọ̀ àwọn màláíkà níbi tó ti ń sọ̀rọ̀ àwọn màláíkà pé yā ayyuhalladhīna āmanū qū anfusakum wa ahlīkumun nāra waquduha an-nāsu wal-ḥijāratu 'alayhā malā'ikatun ghilāẓun shidād lā ya'ṣūna Allāha mā amarahum lā ya'ṣūna Allāha mā amarahum lā ya'ṣūna náà kọ́ wáwò jámù ó ti kíni ó ti wà ń bẹ̀ ma amarahum fílù nìyẹn dọ̀míìrù tó so mọ́ hum so ma amarahum pé àwọn màláìka wọn kì í tayọ àṣẹ wọn kì í ṣẹ lọ́hùn wọn àti ń tayọ ibi tọ́lọ́run bá pa wọ́n láṣẹ ma amarahum tọ́lọ́run bá pa wọ́n láṣẹ ni wọ́n máa ń ṣe so ma amarahum torí pé kí ni ó ń lọ bá màláìka ni hum yẹn ń lọ bá torí pé jámù ni so jámù tí ò bá lọ bá tí ò bá wà mẹ́yẹ ni hum so nígbàtà tó wá rí pé kìí ṣe hum so bóò láti wá sọ pé lọ bá màláíkà nígbàtí ṣe màláíkà ẹyọkan sáwà dọ̀míìrù ẹyọkan ò lè lọ bá èèyàn tó pọ̀ so àwọn màláíkà ní so
ẹni tí kí ó bá yé òun ò tiẹ̀ lè sọ yẹn náà kò sí doubt but nítorí pé kí ó yé àáfàá náà lòun ṣe ń sọ ìyẹn tó ń sọ ẹ̀wọ̀n pé wọ́n bá fi kéwú òyìnbó àbí Yorùbá ló bá fi ń ka nǹkan tí kìí ṣe tí ó kò gbọ́ Lárúbáwá yóò rò pé ó tún lè lọ báyìí so mo rí pé n tó jẹ́ kí àáfàá yẹn sọ ìyẹn ní tiẹ̀ nìyẹn kọ́lọ́n bá kó bá wa ṣe àlékún ìdáyà fún àáfàá náà. So oníbà ń sìn wà innahu la'ilmun lis-sa'a ọlọ́wà ni dájúdájú o la'ilmun lis-sa'a dájúdájú ànábì Ìsá hu wà inna Ìsá la'ilmun lis-sa'a wà innahu torí pé wúyẹ dọ̀míru ya'udu ila Ìsá gẹ́gẹ́ báwọn dọ̀míru yòókù náà ṣe lọ bá nígbàtà sọ pé waja'alnahu mathalan li bani Isra'il wúyẹ ta ló lọ bá ó lọ bá Ìsá ni so lẹ́yìn wá gbàyẹ Ọlọ́run wá ka wà iná tí tá bá gbé látòkè wà lámọ́dúrí bàbúnù Maryam mathalan ìfikọ́ mú ka minihu yasidun minihu wúyẹ ó ṣe kíni ó lọ bá Ìsá wà qalu àhálẹ̀ àtúná khairun amúhúwà húwà yẹ ó lọ ṣe kíni ìlà Ìsá bali hum qawmun qasimun in huwa yẹ kíni ya'udu ìlà Ìsá ìlà abúnú àni àmúná àléyìí yíyẹ kíni ya'udu ìlà Ìsá waja'alnahu wúyẹ kíni ìlà Ìsá mathalan li bani Isra'il so kọ́lọ̀ ọba tó sẹ́sẹ̀ pé walau nasha'u laja'alna minkum mala'ikatan fil ardi yakhlufun wa innahu wú ilé iná ìbò ló fẹ́ lọ wa innahu la'ilmun lis-sa'a so dájúdájú Ìsá o la'ilmun lis-sa'a ó ní mímọ̀ àkókò ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama pé ó ti súnmọ́ ó ní yóò fi mọ̀ wá dídé rẹ̀ so fala tamtarunna biha ànábì ní ẹ má sì iyèméjì sí o pé ànábì Ìsá ń padà bọ̀ pé dídé rẹ̀ ni yóò jẹ́ ká mọ̀ pé ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ti súnmọ́ fala tamtarunna biha ẹ má sì iyèméjì sí o wattabi'uni ẹ tẹ̀lé mi ànábì o ẹgbọ́n tí mo sọ fún yín o bí ẹni pé ànábì ti mọ̀ pé àwọn èèyàn kan máa dé tí wọ́n máa sì iyèméjì so ti yé wa báyìí so eléyìí ó jẹ́ kó yé wa tí ò sí jiyàn kankan bẹ̀ ní siyakul kalam tá bá ti wo context so kò sí jiyàn bẹ̀ kò sẹ́ni tó lè jiyàn so ibi tí wọ́n ti lè jiyàn náà ni kí wọ́n sọ pé wúyẹ ó lọ bá màláíkà nígbàtà wá dẹ̀ rí pé òkè bóò ni wú ṣe fẹ́ bá màláíkà jámù ni màláíkà wúmú ló máa lọ bá màláíkà Ọlọ́run wá fi wúmú sí wú ni so ìyẹ́ kò sí ìjiyàn kankan so ó yanjú náà ayé Al-Qur'ani pọ́nbélé nìyẹn tó jẹ́ kó yé wa pé ànábì wa Ìsá alayhi salatu wassalam ó ń padà bọ̀ tá a bá ń sọ̀rọ̀ àwọn àfà oní tafsir àfà wa Ibn Abbas radiyallahu anhu sàábí ànábì ni wa huwa a'lamu sahabati bi tafsir al-Qur'an Ibn Abbas radiyallahu anhu wa huwa a'lamu sahabati bi tafsir al-Qur'an kama qala Ibn Mas'ud radiyallahu anhu so afa wa kama qala Abdullah ibn Mas'ud afa Abdullah ibn Mas'ud ó ní ẹ̀rí afa buwa Ibn Abbas òun ló ó mọ̀ tafsiri jùlọ nínú àwọn sàhábà torí ẹ̀ kí ni wọ́n ń pè kí wọ́n pè afa wa Ibn Abbas habrul umma ẹni tó nímọ̀ jù ìmọ̀ Al-Qur'ani jù nínú ìjọ yìí wọ́n tún pè ní turjumanu li Qur'an turjumanu li Qur'an wọ́n tún pè àfáà Ibn Abbas bẹ́ẹ̀ turjumanu li Qur'an the interpreter of the Holy Qur'an anabi àfáà Ibn Abbas àgbáni nínú tábàsọ tafsir àdúrà Ànábì sallallahu alaihi wasallam ń gbà lórí ẹ̀ tọ́lọ́run bá sọ pé Allahumma faqihu fi din allimhu ta'wila Ọlọ́run bá ń fún lágbọ̀ọ́yé ẹ̀sìn wá bá ń kọ́ nítumọ̀ Al-Qur'an so wọn wá ní sọ nǹkan kan tó yàtọ̀ sí tánàbí bá tú fún wọn so nígbà táwọn ń tú ayá yìí ó ní ẹ lọ gbogbo tàfàsírù pátápátá ń ṣàyàfi gbogbo tàfàsírù torí tá bá pè nǹkan ní tafsir tó túmọ̀ Al-Qur'an kìí ṣe ráàyì lásọ àwọn tó bá ń so lo ráàyì láti fi túmọ̀ Al-Qur'an ọgbọ́n orí lásọ ọpọlọ lásán tó lò irú ìyẹ́kọ́lá ń sọ àwọn tàfàsírù ní tàfàsírù gidi láwọn àfà tí wọ́n túmọ̀ Al-Qur'an
ẹ gbọ́dọ̀ má bà kọ́ọ̀lù Ibn Abbas ń bẹ pé àyà yìí ò bó ni wọ́n sọ fún yín pé Ibn Abbas sọ báyìí, wọ́n sọ fún yín pé Ibn Mas'ud sọ báyìí, wọ́n sọ pé Mujahid sọ báyìí, wọ́n sọ pé Mujahid sọ báyìí, àti àwọn onímọ̀ tafasir rẹpẹtẹ nínú àwọn sọ̀hábà àti nínú àwọn tàbí Mujahid nìsín tàbí yìí ni wọ́n sọ pé Ikrima sọ báyìí tàbí yìí ni wọ́n sọ pé Sudi wọ́n sọ báyìí tàbí yìí ni so gbogbo àwọn ilé wọ́n túmọ̀ Al-Qur'an tó jẹ́ pé ìtumọ̀ tó tẹ́ bá ti rí so àwọn àfá oní tafsiru nìyẹn so gbogbo tafsir tẹ́ bá rí tẹ́ẹ̀rí gbogbo àwọn tí mo dákọ̀ yìí bẹ̀rẹ̀ sọ́nù tafsir tẹ́ bá rí tẹ́ẹ̀rí gbogbo àwọn tí mo dákọ̀ yìí bẹ̀ ẹ débẹ̀ rọ́rọ̀ Ibn Abbas rí ti Ibn Mas'ud rí ti Mujahid rí ti Ikrima rí ti Sudi sọ tafsir yẹ sẹ́yìn gbá story lásán ló fẹ́ sọ fún wa kò sí nǹkan tó ní lẹ́nu tí ó sọ fún wa pé àwọn táwí àwọn tí wọ́n gbàmọ̀ nìyẹn àwọn sọ̀hábà wọ́n gbàmọ̀ lẹ́nu ànábì sallallahu alaihi wasallam ni wọn ò lè dá nǹkan tí wọ́n ṣe ju pé bí wọ́n bá ṣe gbọ́ tó ti ṣe Ọlọ́run ọba sọ òun ni wọ́n fi ṣàlàyé ẹ̀ fún wa ànábì sallallahu alaihi wasallam sọ pé alaykum bi sunnati wa sunnati khulafa'ir rasidin al-mahdiyyin min ba'di so àwọn ilé wọn ò ní gbọ́ nǹkan kan ju tí wọ́n gbọ́ lẹ́nu ànábì lọ tí wọ́n ó sọ so tó bá rí bẹ́ẹ̀ àwọn ni wọ́n tú lẹ́yìn ìgbà tánàbí sálàm bá tún Al-Qur'ani fún wa àwọn sàbí ànábì sallallahu alaihi wasallam Abdullah ibn Abbas tó jẹ́ pé àgbà ni nínú kámọ̀t ìtumọ̀ Al-Qur'an tí ò sẹ́ni tó tó bóò ló ṣe sọ kí ló náà pé áyà yìí ṣé dọ̀míìrù yẹ ó lọ bá nǹkan míì ni qala ibn Abbas radiyallahu anhu wa innahu la'alamun lisa'a méjì ni wọ́n kà ní la'ilmun wọ́n sì tún kà ní la'alamun nítorí Ibn Abbas máa ń sábà kà ní la'alamun lisa'a wípé dájúdájú wà innahu dájúdájú ànábì Ìsá o la'alamun lisa'a òun ló máa jẹ́ sign so sign ìyẹn ni pé àmì fún ọjọ́ gbẹ̀ndé alkiyama ànábì Ìsá ó máa jẹ́ àmì fún ọjọ́ dídé rẹ̀ ló máa jẹ́ àmì pé alkiyama ti súnmọ́ so tó bá jẹ́ pé aka nílà inlimon dídé rẹ̀ in ló máa fi mọ̀ wá wípé alkiyama ó ti dé o mini ayati sáàtì lè kúbúrọ́ mini ayati sáàtì lè kúbúrọ́ nínú àwọn àmì pé àmì ńlá téèyàn tí ó jẹ́ pé tó bá ti ṣẹlẹ̀ báyìí alkiyama ti dé kò sí nǹkan tó kù mọ́ so ẹ mọ̀ pé a ti ń rá àwọn àyà ti ṣúgbúrọ́ a ti ń rá àwọn àmì kéékèèké àwọn tí ń rá àwọn yẹ but àwọn àmì ńlá ò tí ì dé táwọn mọ̀ pálùkì àmọ̀ ti dé o so tí àwọn yẹ bá ti ṣẹlẹ̀ ó parí nínú ẹ̀ ní dídí ànábì Ìsá nínú àyà ti sáàtì kúbúrọ́ nínú ẹ̀ ní ó wà àfáà Ibn Abbas wá sọ Imam Tabari ẹlọ́wọ́ tafsir Tabari ẹ bá ń bẹ̀ ní abẹ́ àyà yìí ó ní màánà ìtumọ̀ rẹ̀ ni pé anna Ìsá pé dájúdájú ànábì Ìsá dhuhuruhu alamun dídé rẹ̀ alamun àmì ní sáyìn ni ya'lamuna bihi maji as-sa'ati tí àwọn èèyàn ó fi mọ̀ pé alkiyama ti dé tán o lè anna dhuhurahu min ashiratiha torí pé fífarahàn nábì Ìsá alayhi salatu wa salam nínú àwọn àmì ọjọ́ ìgbèǹde alkiyama ni wa nuzuluhu ila al-ard àti sísọ̀kalẹ̀ ànábì Ìsá alayhi salatu wa salam delilun aláfàná ìdúnìyà òun ni evidence wípé ilé ayé ti tán wa ikibalil akhirah òun sì ni yóò fi hàn wá pé a ti dojúkọ akhirah pé tánàbí Ìsá bá ti lè dé báyìí ilé ayé ti tán níbo ló kù akhirah là ń lọ yìí o so eléyìí ni bí àwọn sàábé bí wọ́n ṣe tú àáyá yìí òun ni yóò tó yẹ pé bá àti ẹ̀wò tafsir sàbí kankan tá bá wo síyákùlì kalam tá bá wo context tó ń bọ̀ so àti rí pé bó ṣe rí náà nìyẹn ok kó tó máa wà dàrú mọ́ wa lójú bó làwọn sàbí ṣe tú so bí wọ́n ṣe tú òun náà ni àtúnsọ yìí o náà so inú Al-Qur'an mo ti yanjú ẹ̀bẹ̀ yẹ so pẹ̀lú hadithi ẹyọ kan ti afá Ibn Abbas màá mú hadithi ẹyọ kan sí wá tí ó fi jẹ́ méjì
so inshallah torí àsìkò wa hadith eléyìí tí mo fẹ́ mú wáyìí òun ni hadith eléyìí tí wọ́n gbà wá láti an Hudhaifata buni Asiyad láti ọ̀dọ̀ Huzaifa ọmọ Asiyad radiyallahu anhu kọ́lọ̀mbà kó bá wa yọ́nú sí ó ní qala ittala'a an-nabiyyu sallallahu alaihi wasallam alayna Ànábì sallallahu alaihi wasallam yọ sí wa níjọ́ kan wa nahnu natadhakaru sa'ata a sì àwa ń sọ̀rọ̀ nípa à ń ṣèrántí nípa à ń sọ̀rọ̀ nípa ọjọ́ gbìndì alkiyama faqala Ànábì wa sọ pé ma tadhakarun ma tadhkurun so ma tadhkurun Ànábì ní ma tadhkurun kí ni tẹ́ ń sọ kulina àwa sọ fún Ànábì pé nadhkuru sa'a à ń sọ̀rọ̀ nípa ọjọ́ gbìndì alkiyama ni qala Ànábì sallallahu alaihi wasallam wá sọ wípé innaha lan takuma ọjọ́ gbìndì alkiyama ò ní dé o hatta taraw qablaha ashara ayat títí hatta taraw qablaha ashara ayat tẹ́fìrí àwọn àmì mẹ́wàá àmì alákọ̀ọ́kọ́ tó jíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam tó sọ pé wọn ó rí kílámì alákọ̀ọ́kọ́ ó ní ad-dukhan èéfín tí ó ṣẹ̀yọ láti sánmà so èéfín tí ó ṣẹ̀yọ láti sánmà tẹ́ bá ti rí ọjọ́ ìgbéde alkiyama ti dé o wà dajjal tí ó jáde so dajjal jíjáde dajjal tí ó jáde tí ó jíṣẹ́ Ọlọ́run ròyìn tó sọ pé kò tí ìsàbúrú tó tó látijọ́ tọ́lọ́run ti dáyé so kò tí ìsàbúrú tí ó tó so òní dajjal òun náà ń bọ̀ so òun náà ń bọ̀ alára tí dajjal bá ti dé òpin ayé dé wà dáàbà àtẹran tí ó jáde tí ó mọ báwọn èèyàn sọ̀rọ̀ tọ́lọ́run bá ń sọ fún wa so ìkẹta nìyẹn wàtúlú ashams àti yíyọ oòrùn min magribiha níbi tó oòrùn ti ń wọ̀ oòrùn ó yọ níbi tó ti ń wọ̀ yẹ ni ó ti wá yọ so tó bá ti di pé tọ́ àwo ibi tó oòrùn ti ń yọ ó bá di ìdájí ọjọ́ yẹn lábá wo ibi tó oòrùn ti yọ kó oòrùn yọ àbádé kó oòrùn yọ ń bẹ̀ mọ́ ló bá yọ níbi tó ti ń wọ̀ níjọ́ tí ó bá ti ṣẹlẹ̀ àlùkìyámọ̀ Ọlọ́run ọba ti dé so wanuzulu Isa bunu Maryam wanuzula Isa buna Maryam àti sísọ̀kalẹ̀ Ànábì Isa ọmọ Maryam sísọ̀kalẹ̀ Ànábì Isa ọmọ Maryam so àmì nìyẹn o wàyàjújà wà màjújà àti jíjáde yájúj àti májúj tí ó jáde gbogbo àwọn àmì tí ó bá ṣẹlẹ̀ àlùkìyámọ̀ ò ní dé wàthalathata kusuf àti àwọn ìrìlẹ̀ ìtẹ̀rì mẹ́ta tí ó ṣẹlẹ̀ so rírí ilẹ̀ mẹ́ta tí ó ṣẹlẹ̀ oní kasfu bilmashrik rírí ilẹ̀ tí ó ṣẹlẹ̀ ní north níbi tó oòrùn tó ti ń yọ wà kasfu bilmagrib àti rírí ilẹ̀ tí ó ṣẹlẹ̀ níbi tó oòrùn ti ń wọ̀ wà kasfu bijaziratil arab rírí ilẹ̀ tí ó ṣẹlẹ̀ ní Arabian Peninsula in tí ó ṣẹlẹ̀ ní east in tí ó ṣẹlẹ̀ ní west àti in tí ó ṣẹlẹ̀ ní Arabian Peninsula wà ákíwù dhalika in tó wá gbẹ̀yìn yẹ òní narun takhruju min kibali adin iná tí ó jáde ní adin fil Yaman tí ó jáde ní Yaman tatirudu nasa tí ó máa lé àwọn ènìyàn ila mahsharihim tí ó lé àwọn èèyàn ila mahsharihim lọ síbi táwọn èèyàn ó kójọ sí so àwọn àmì mẹ́wẹ̀ẹ̀wá nìyẹn náà ẹ tó bá sọ pé Ànábì Ìsá ò ní padà wá ilé ni àwọn àdílà mo ti parí ti Qur'an mo ti parí àdílà ti Qur'an pẹ̀lú àyà Qur'an láti Qur'an 57 títí dé 61 yẹn so mo ti parí ẹ̀rí látinú al-Qur'an nìyẹn náà ẹ̀rí eléyìí tí mo wá mú wá látinú hadith eléyìí tí mo kà yìí tí wọ́n gbà wá láti ọ̀dọ̀ Huzaifa yìí so ó ka àwọn àmì mẹ́wàá ẹni tó bá sọ pé Ànábì Ìsá alayhi salatu wassalam kò padà wá so ìyẹn tó ń sọ fún wa ní pé nǹkan mẹ́wàá yìí ò ní ṣẹlẹ̀ so tó ń túmọ̀ sí pé Ànábì Ìsá nìkan kọ́ ló ń sọ pé kò ní wá mọ́ nǹkan mẹ́wàá àbí so possible láti yọ Ànábì Ìsá kúrò
kó wá sọ pé mẹ́sàn-án yòókù ó ṣẹlẹ̀ ṣùgbọ́n Ìsá nìkan ni ò ní ṣẹlẹ̀ so gbogbo èèyàn ti mọ̀ pàlábòsí nìyẹn so kò possible so tó bá fún wa sọ pé ànábì Ìsá ò ní padà wá mọ́ sí mẹ́sẹ̀sán náà ò ní ṣẹlẹ̀ abẹ́yọkan ni ò ní ṣẹlẹ̀ ńbẹ̀ so ó túmọ̀ sí pé kò sọ̀rọ̀ níbi eléyìí so ànábì Ìsá ó ń padà bọ̀ so ó ń padà bọ̀ gẹ́gẹ́ bí òjíṣẹ́ Ọlọ́run àlùkùránì ló sọ fún wa lákàáyé àdìsí ànábì sallallahu alaihi wasallam iná ló tún sọ fún wa tí a tún kà yìí tọ́ ó kù sọ́wọ́ ẹni tó bá wá fẹ́ gbọ́ ó kù sọ́wọ́ ẹni tó bá fẹ́ gbà la ikraha fi ddin qad tabayyana rushdu minal ghayy so kò sí ìfagbára mú ni ẹnìkan ò lè fọ́ọ̀sì ẹnìkan ṣùgbọ́n ọ̀nà tó tọ́ ó ti fojú hàn yàtọ̀ sí ọ̀nà àánú so tó bá rí bẹ́ẹ̀ so gbogbo àwọn àfáà aládìsù pátápátá gbogbo àwọn àfáà onítàfàsírì pátápátá ni wọ́n sọ ọ̀rọ̀ yìí ní abẹ́ àyà yìí nínú tàfàsírù wọn tí wọ́n sì clear gbogbo ẹ̀ fún wa náà ẹ jẹ́ n sọ díẹ̀ nínú àwọn àfáà ẹ̀sìn nínú àwọn salaf àti kọlaf yẹn ni pé àwọn tí wọ́n ti lọ síwájú àtàwọn tí wọ́n wá jogún wọn lẹ́yìn ọ̀rẹ́yìn náà kí ni wọ́n sọ qala ibn Kathir fi hadithi nuzul Isa àfáà ibn Kathir wọ́n sọ nípa ọ̀rọ̀ ànábì Isa nípa ìsọ̀kalẹ̀ ànábì Isa alayhi salam wọ́n ní fahadhihi ahadithu mutawatiro ráwọn ọ̀rọ̀ àwọn àdísù tó wá nípa ọ̀rọ̀ ànábì Isa alayhi salatu wassalam mutawatiro ni wọ́n so tán bá sọ pé nǹkan mutawatiro ó nídìí àtẹ̀sẹ̀ máa bèèrè pé ṣé sọ yìí ọ̀nà àbídọ̀ àyíf tí wọ́n bá sọ pé ahad lọ́dọ̀ àwọn àfáà aládìs wàá mọ̀ nǹkan tó ń jẹ́ mutawatiro wàá mọ̀ nǹkan tó ń jẹ́ ahad nínú ahad láti máa yọ àwọn èwo ni sahih àwọn èwo ni hasan àwọn èwo ni da'if nínú ahad nìyẹn ṣùgbọ́n mutawatiro ìyẹn ti kọjá bẹ́ẹ̀ so ohun tó fi jẹ́ pé ọpọlọ ò sí yanjú ọpọlọ lásán ò sí yanjú ẹ̀ ó fọpọlọ tẹ̀lé mímọ́ ẹ̀sìn ni ọpọlọ lásán kẹ bó ló sì fẹ́ pọpọlọ sí ó lè mọ̀ ní nǹkan tó kọ́ kó sọ pé olọ́gbọ́n gan o so ó dẹ̀ ní kàwé kó fi di dókítọ̀ ṣùgbọ́n wàá máa ṣe iṣẹ́ dókítọ̀ yẹ ó sì kọ́ tọ̀dọ̀ àwọn bàbá wa tá sọ pé tọ́ dókítọ̀ tìbílẹ̀ ní ẹ́ ó kọ́ yẹ náà ó ní ọgbọ́n orí ẹ̀ lásán ló fẹ́ lò wàá kàn pa àwọn èèyàn ni wàá pa wọ́n dànù so ẹ tó bá tiẹ̀ ti mọ̀ pé ó kọ́ àwọn náà ò jẹ́ gbá sọ́dọ̀ ẹ̀ tó láwọn náà ò ní fẹ́ kú so tó bá rí bẹ́ẹ̀ so ìmọ̀ ni so tó bá wá nímọ̀ yẹ wàá máa fọpọlọ tẹ̀lé lẹ́yìn ò ní gbé ọpọlọ ẹ̀ sí iwájú wàá gbé ọpọlọ sẹ́yìn ìmọ̀ eléyìí tó ní láti máa fi tẹ̀lé kí lọ́lọ́run bá wí kí ànábì wí báwo làwọn sàábì ànábì sallallahu alaihi wasallam bó ni wọ́n ṣe gbọ́ yé sí wọ́n sọ pé alikitabu wa sunna ala fahmi sọ̀hábà so alikitabu ó tẹ̀lé alukurani kí Ọlọ́run sọ báyìí àdìsí ànábì sallallahu alaihi wasallam ó tẹ̀lé ànábì sọ báyìí lórí àgbọ́yé àwọn sọ̀hábà kìí sàgbọ́yé tiẹ̀ bó làwọn sàábé ṣe gbọ́yé sí bó làwọn sàábé ṣe tú àyà yìí sí bó làwọn sàábé ṣe sọ̀rọ̀ yìí bó ni wọ́n ṣe gbọ́yé sí láàrin ara wọn àgbọ́yé làwa náà máa lò kìí ṣe pé á lo àgbọ́yé tiwa ọ̀tọ̀ ní pé ìwọ lágbọ́yé kankan tó fẹ́ lò lọ́tọ̀ tó bá ti lo àgbọ́yé ọ̀tọ̀ o ti yọrẹ sọ́tọ̀ nìyẹn o ti kó sínú àwọn ìjọ míì tí wọ́n ṣe mùsùlùmí nìyẹn so wọ́n ní àfáwà Ibn Kathir kọ́lọ̀n bá kó bá ṣe àlékún ìkẹ́ wọn ní fíhà dìláàlà àwọn àdísù yẹ mutawátìrọ̀ ní wọ́n má ti ẹ̀sẹ̀ sọ pé ṣédọ̀ yìí fún ní àbísọ̀ rárá kò jọ wọ́n ti kó alukurani jọ lórí àwọn àdísù mutawátìrọ̀ ni wọ́n fi kó alukurani jọ so kò sí dáùtù kankan so wọ́n wá ní fíhà dìláàlà tún àlà sífàtì nùzúlì wà màkàní so wọ́n ní ìtọ́ka ń bẹ nínú àwọn àdísì yẹ tánàbí sàlám tó sàlàyé bí ànábì Ìsá ó ṣe sọ̀kalẹ̀ àti bí tí ó sọ̀kalẹ̀ sí ìyẹ kò ní dáùt so gbogbo ẹ̀ so Imam Safari ni wọ́n ní àwọn náà sọ̀rọ̀ wọ́n ní ajma'atil ummatu ala nuzulihi gbogbo umma yìí ló panu pọ̀ lórí sọ̀kalẹ̀ ànábì Ìsá walam yukhalifu fihi ahadun min ahli sharia kò sẹ́nìkan nínú àwọn tí wọ́n ń ṣẹ̀sìn yìí o tí wọ́n tako pípadà wọ ànábì Ìsá o àwọn tí a ní ka ọ̀rọ̀ wọn kún àwọn kèfèrí àwọn tí wọn ò gbọ́ lọ́wọ́ bá gbọ́ àwọn nìkan ni wọ́n ń sọ ọ̀rọ̀ yẹ o ṣùgbọ́n gbogbo ẹni tó jẹ́ pé ó gba ẹ̀sìn gbọ́ bójì sí Ọlọ́run bá bó ṣe mú wá gbogbo wọn ni wọ́n fi ẹnu kò tí wọ́n sì gbà bí Ànábì sallam bí ó ṣe sọ yẹ bákan náà àfáwà Sadiq Hasan kí làwọn náà sọ wọ́n ní wàlẹ̀ àdísù fi nusulihi sẹ́ẹ̀tì ẹ̀ ládìsì tó wá nípa pé Ànábì Ìsá ń padà bọ̀ wọ́n ní kẹfìrọ̀ kò sí kà
ó pọ̀. dákàrọ̀ Shawkani minha tis'ata wa ishirina hadithan. So Imam wa Shawkani wọ́n ní hadisi 29 làwọn nìkan kó wá lórí ẹ̀ ẹnìkan nìyẹn. So wọ́n ní so kò sí mbẹ̀. wàkọ́lá sheikhu Ahmadu Shakir, afáwa Ahmadu Shakir, wọ́n ní nùzúlù Ìsá, sísọ̀kalẹ̀ ànábì Ìsá fi ákìrì zaman, ní òpin ayé, mímá lam yaktalif fihi li muslimun, nínú nǹkan tí mùsùlùmí kankan ò jiyàn rẹ̀ ni, liwurudil akhbari sahahi anin nabiyyi sallallahu alayhi wa sallam bidhalik, ní tìtorí àwọn ẹ̀rí tó pọ̀ tó wá látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam tí wọ́n lálàáfíà látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam tó fi yé wa wa hadha ma'lumun min ad-din bid-darura, a sì ti mọ̀ yẹ nínú ẹ̀sìn tó ti gbajúmọ̀ ni la yu'minu man ankarahu, gbogbo ẹni tó bá sọ pé ànábì Ìsá padà wá mọ́ kìí ṣe mùmíní o, ìdájọ́ nìyẹn. So kìí ṣe mùmíní ẹni tó bá sọ pé ànábì Ìsá padà wá, so táwa sọ pé ìyẹn ṣe mùmíní yóò sá jẹ kan àìdá kó jẹ́ mùmíní àbí kó jẹ́ kèfèrí, ìrìn tó bá ti sọ bẹ́ẹ̀. So afawa Nasiruddin al-Albani rahimahullahu rahmatan wasi'a, gbogbo àwọn àfáà tí a sọ rahimahumullahu rahmatan wasi'a kọ́lọ̀ bá kú bá wa kẹ́ gbogbo wọn. Àfáà Nasiruddin al-Albani wọ́n ní ilam anna hadith ad-dajjal, lọ́mọ̀ wípé hadithu dajjal wa nuzul Isa àti sọ̀kalẹ̀ ànábì Isa mutawatirọ̀ ni yajibul imanu biha, ọ̀ranyàn tí kò gbàgbọ́, ọ̀ranyàn ní kéèyàn ní mánì sí, wala taktar biman yada'i fiha annaha hadithun ahad. Wọ́n ní la taktar, má gbàtàn jẹ́ pẹ̀lú àwọn tí wọ́n bá sọ pé hadithu ahad ni, kìí ṣe ahad rárá, kò sí nínú hadithu ahad. Àwọn hadithu ahad láti sọ máa yọ sahih, da'if, hasan rárá, mutawatirọ̀ ni àti tó nídìí àti ẹ̀sẹ̀ máa sọ pé bóò ló ti jẹ́ ni. Kò kama shahida bidhalika a'immatu hadal ilm, gẹ́gẹ́ bí gbogbo àwọn tí wọ́n jẹ́ aṣíwájú nínú ìmọ̀ hadisi ṣe mọ̀, kàlẹ̀ Hafiz ibn Hajar, gẹ́gẹ́ bí àfáwà Hafiz ibn Hajar wà gbèrú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wà nínú muhassab, inú àwọn nǹkan tó ṣe wá láàánú ó ní an yatajarru al-ba'du ala al-kalami fima laysa min ikhtisasihim, káwọn èèyàn máa jálu nǹkan tí wọn ò mọ̀ ń pa ẹ̀, la siyama wal amru din wa akida, especially níbi ọ̀rọ̀ ẹ̀sìn àbí ọ̀rọ̀ akida. So eléyìí káwọn èèyàn kan máa jálu ní tí ò yé wọn, fas'alu ala dhikri in kuntum la ta'lamun, ẹ béèrè lọ́wọ́ àwọn tí wọ́n mọ̀. So tó pé téèyàn bá béèrè èèyàn ó sọnù, so kéèyàn má bàa sọnù. So torí ẹ̀ náà ni òjíṣẹ́ Ọlọ́run ló ṣe àwọn àlàyé tó dógóńgó yìí, so kí àwọn àfáà tó wáyé kí wọ́n lè bá ṣàlàyé ẹ̀ fún wa dógóńgó. So káwa náà ká tẹ́tí láti tẹ̀lé wọn, ká sì gbọ́ nǹkan tí wọ́n sọ fún wa yẹ. So eléyìí òun náà ni díẹ̀ tí a lè sọ, torí pé tá a bá ní ká máa sọ látẹ̀ní dọ̀la, mélòó la fẹ́ kà, mélòó la fẹ́ sọ nínú pípadàbọ̀ ànábì Ìsá. Ṣé ìròyìn tó jíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam tó ròyìn fún wa ń pa rẹ̀ ó lágbára ẹ̀ gbọ́ ni. Ànábì sallallahu alaihi wasallam ó ní inni la arju, nínú ẹgbà wá ó ní tí àfáwà Ahmadu tí wọ́n gbà wá, ó ní èmi mò ń ran kàn ń tọ́ làbí umur, tẹ́mi èmi bá gùn an alikọ Isa buna Maryam, pé kí n pàdé Isa ọmọ Maryam, mò ń ran kan pé kí n kẹ́mi èmi gùn kí n pàdé Isa ọmọ Maryam. Fa in ajala bí maut, tí kú bá wá tètè dé wá bá mi, fàmọ́ndẹ̀ kíyàwó mi ń kún, ẹ̀yin sàbẹ́ tí mò ń bá sọ̀rọ̀ ẹni tó bá bá ànábì Ìsá pàdé nù yín, fálì yòkìrí òwò mi ní sàlám, ẹ bá ń sálámà sí o, ẹ bá mi sálámà sí o. So Abu Hurairah radiyallahu anhu kọ́lọ̀wọ̀n bá kó bá wa yọ́nú sí, àwọn sọ wípé khuruju Ìsá nígbàtí wọ́n sọ̀rọ̀ nípa wa innahu la'ilmun lis-sa'a, nípa àsìkò ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama yẹn, wọ́n wá ní khuruju Ìsá, dídí ànábì Ìsá padà, yamkuthu fil ardi 40 sana, ọdún 40 years ànábì Ìsá ń padà bọ̀ wá lò. Takunu tilka al-40 ka 40 sinin, ọdún 40 years yẹ ó máa dà gẹ́gẹ́ bí ọdún 4 ni, torí pé àwọn èèyàn máa gbádùn gan, àwọn èèyàn máa gbádùn
kò ní sí wàhálà kankan, kò ní sí fitna, torí pé ó máa wá dájọ́ pẹ̀lú òdodo adu. Kò sì ní jẹ́ pé ó ṣẹ̀ṣẹ̀ wá láti já ànábì tuntun míì, wọn ní tún bí. Yóò sọ̀kalẹ̀, àwọn màláìkà méjì ni wọ́n gbé lórí ìyẹ́, àwọn màláìkà méjì ni ó fi sọ̀kalẹ̀. Yóò sọ̀kalẹ̀ sórí asóró mọ́sálásí funfun nílùú Damascus, gẹ́gẹ́ bó ṣiṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam bó ṣe ṣàlàyé ẹ̀ fún wa. Ìmáàmù tó ń kírun fáwọn mùsùlùmí yóò rí nígbà tó bá dé. Ìmáàmù ó ti wà lórí mímbàr, ìmáàmù yóò wá padà sẹ́yìn, yóò sọ pé Ìsá ọmọ Màríàmù ti dé, ọyá ẹ̀yin ní kẹ́ wá kírun fún wa. Ìsá ọmọ Màríàmù wá sọ pé rárá, ẹ̀yin wúmọ̀ ẹ̀yin náà láti ṣe pé kẹ́ ẹ máa lead, ẹ̀yin náà lẹ́ lead, ká lè bá mọ̀ pé kò mú nǹkan tuntun míì wá. So Al-Qur'an ni ó mọ̀ fi dájọ́. So torí pé òun náà ti bẹ lọ́n pé òun fẹ́ wà nù sàábì ànábì sallallahu alaihi wasallam, Ọlọ́run wá gbàdúrà rẹ̀. So kò tí ì lògbà rẹ̀ pé ó máa ẹsẹ̀ wá lo ìgbà rẹ̀. Lára iṣẹ́ tó máa wá ṣe òní pé òun ló máa wá pa Dajjal tí ó fèsì gbogbo ayé. Dajjal tí ò sí rẹ̀, iṣẹ́ tí ó ṣe ni pé yóò pa Dajjal. Yájújù àti Májújù tó jẹ́ pé àwọn pọ̀ ju gbogbo ẹ̀dá orí ilẹ̀ lọ, tán bá ti ń ya wá, tán bá kàn ṣùgbò wá, tán máa ya wá báyìí, wọ́n á pa gbogbo ẹni tó wà lórí ilẹ̀ tán. So tí wọ́n bá tú jáde, ànábì Ìsá náà ni ó fèsì wọn. So òun náà ni yóò ṣẹ́gun wọn pẹ̀lú àdúrà rẹ̀ tí ó ṣe sọ́lọ́run ọba. Tí lẹ́yìn ìgbà yẹ á lò 40 years ẹ̀ tí ó dàbí ọdún 4 yóò wá ṣẹ̀ṣẹ̀ kú. So ànábì Ìsá ń padà bọ̀. Gbogbo ẹni tó bá ti wá dá òtù ẹ̀ nínú mùsùlùmí, ẹni yẹ kìí ṣe mùmínì mọ́ nìyẹn, ò ní ìdájọ́ rẹ̀. So kí Ọlọ́run ọba Allah kí ó dákun kó jọ kí ó fi kó ṣàlékún àgbọ́yé ẹ̀sìn rẹ̀ fún wa, kọ́lọ́run ọba kó sì fi wá sí orí ìmọ̀nà tí ó tọ́, kọ́lọ́run ọba kó má jẹ́ kí ẹsẹ̀ wa kí ó yẹ̀ kúrò lórí súnà ànábì sallallahu alaihi wasallam. Wọ́n sọ pé gbogbo ẹni tó bá ń sọ pé rárá o, ó sì kò wá mọ́, kẹ́ni yẹ kó mú àdíìsù ẹyọ kan wá tó jẹ́ dọ̀hìf. Tá bá sọ pé àdíìsù dọ̀hìf, ó túmọ̀ sí pé dọ̀hìf yóò rí àwọn sàábé tí wọ́n gba nǹkan yẹ wá, but kò kàn fẹsẹ̀ rìn ilẹ̀ nípa wípé ó mẹ́hẹ̀ pẹ̀lú àwọn nǹkan kan, bóyá kó tó dọ́dọ̀ wa ọ̀dọ̀ àwọn kan tó ti kọ́kọ́ dé ó ti mẹ́hẹ̀ ni wọ́n ṣe pè ní dọ̀hìf. Ẹni tó bá sọ pé ó mú dọ̀hìf àdíìsù ẹyọ kan wá, lè rí dọ̀hìf. Mi ì sọ pé hasan, mi ì sọ pé sọ̀hìf, àdíìsì ẹyọ kan tó jẹ́ pé dọ̀yìn fún ni kó mú wá. So mi sọ pé maudu kẹ́ni kankan máa mú àdíìsì maudu wá o, wọ́n wá pé maudu ìwọ fún rẹ̀ lè rọ́ kó sọ pé ànábì ló sọ, àṣírí ẹ̀dẹ̀ máa tú àmọ̀ pé maudu ni, torí pé wọ́n tó ń sọ̀rọ̀ àwọn àfáà aládìsí ó ti ṣe orúkọ ẹ̀ pé nígbà wo ni wọ́n jáde, ta ni wọ́. So wọ́n mọ̀ ẹ̀, wọ́n sì mọdún tí wọ́n bí ẹ. So ẹ mú àdíìsì ẹyọ kan wá tó jẹ́ pé àdíìsì dọ̀yìn fún ni, àdíìsì yẹ kò kàn ṣe gbára lé ni, ṣùgbọ́n ó wá tó sọ pé ànábì Ìsá ò ní padà wá. So nígbà tí ẹ lè rí, so àfi kẹ́ ẹ padà sídi ọ̀rọ̀ ànábì tó ànábì sọ́sàn sọ pé pàtẹ̀bì òun ni ẹ tẹ̀lé mi o, ẹ má dáùtù nǹkan tí mo sọ fún yín pànábì Ìsá ń padà bọ̀, ẹ tẹ̀lé mi o. hādhā ṣirāṭun mustaqīm wa sallallahu ala sayyidina Muhammadin wa ala alihi wa sahbihi wa man wālāh.